ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi gbogbo mi bẹ́yìn lẹ lọ tẹ́ ẹ bọ̀ tẹ́ ẹ ní ó wu wèrè kó dọ́dọ̀ ń gbàjámọ̀ kó lọ́ọ́ gẹ̀rí ọ̀nà lọ́pọ̀ àbí kádéré ṣe ó tó gbégbá kó tó gbágbọ̀n kó tó họ̀dì kó tó sọ̀kò ìrìn ń bẹ lẹ́sẹ̀ abugijẹ́ mọ̀nàkà kọ́lọ́wọ́n bá mọ́ ìyàwó à ń wèrè gbogbo ẹ̀yin tẹ́ ń kàn sí mi pé ọ̀gbẹ́ni àmọ̀ gbóhùn rẹ lémọ́lémọ́ léraléra bá a ṣe mọ́ ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ìkẹ́ ẹ mọ́ bínú o ẹ̀yin náà lẹ́ lọ tẹ́ ẹ bọ̀ tẹ́ ẹ ní iṣẹ́ lóògùn ìṣẹ́ àti pé ọ̀nà ọ̀fun báyìí ń lọ̀nà ọ̀run ẹ mọ́ bínú ọwọ́ ló dí díẹ̀ ojú dí ọwọ́ dí iṣẹ́ ni yóò dáa fún gbogbo wa tó àwọn ọmọ ayé òde òní bíi tèmi nínú àwọn ìpéjọpọ̀ tí mo máa ń ṣe pẹ̀lú àwọn olólùfẹ́ mi lórí TikTok lọ́sọ̀ọ̀sẹ̀ a máa ń ṣàgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ Yorùbá kan tó jẹ́ pé ọ̀rọ̀ Yorùbá ni wọ́n àmọ́ torí pé a kì í sábà lò wọ́n déédéé mọ́ àti fẹ́ mọ́ gbàgbé ìtumọ̀ wọn kódà ẹlòmíì gan mọ̀ pé wọ́n wà nínú èdè Yorùbá ẹjá wo mẹ́rin ń bẹ ní kíákíá nínú fọ́nrán yìí àkọ́kọ́ kí ni Yorùbá ń pè ní ègbè kí ni Yorùbá ń pè ní ègbè kọmọlé ìrìn àjò ní ń jẹ́ bẹ́ẹ̀ journey or a trip ègbè bí wọ́n bá ní ohun tó ń regbè èyí ò ní pé ó lọ ìrìn àjò ègbè ìrìn àjò ní ń jẹ́ bẹ́ẹ̀ ìkejì kí ni Yorùbá ń pè ní ìgbè ó yàtọ̀ sí ègbè o ìgbè kí ni ń jẹ́ ìgbè ìyà ní ń jẹ́ bẹ́ẹ̀ làálàá kòókò jàǹjàǹ Ọlọ́run ọba mọ́ fìyà jẹ á bí wọ́n bá sọ pé ara ohun tó ń ti yí ìgbè èyí ò ní pé ara rẹ̀ ti yí mọ́ ìgbè ara rẹ̀ ti yí mọ́ yà ara ẹ̀mí àtẹ̀yìn ọmọ ní yí mọ́ yà kẹ ìyà ní ń jẹ́ ìgbè bí Yorùbá bá ní wéwèé kí ni ìtumọ̀ wéwèé ká wéwèé èyí ò ní pé ká jíròrò wọ́n ní ẹjẹ́ á wéwèé lé lórí wéwèé ní pé ká jíròrò ní jẹ́ bẹ́ẹ̀ kí ni Yorùbá wá ń pè ní àkànru 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 sẹ́mọ̀ pé nǹkan kan ń bẹ tí Yorùbá ń pè ní òkùdù òkùdù ní kòtò tí wọ́n gbẹ́ ó lè jìn ó lè mọ́ jìn àmọ́ ní jókùdù sẹ́ni bí wọ́n bá wá gbẹ́ kòtò báwọn tí wọ́n wá rọra fi nǹkan kan bẹ̀ tí wọ́n fi bò ó lórí tí tó jẹ́ pé kò ní jẹ́ kí èèyàn mọ̀ pé kòtò ń bẹ ń bẹ̀ tó jẹ́ pé ńgbà tí èèyàn bá wá kàn án tó débẹ̀ tólúwa rẹ̀ bá ṣe tẹ̀ báyìí ni ó wàá rú lọ́ọ̀lẹ̀ ìní à ń pè ní àkànru pit trap àkànru sẹ́ni pé Yorùbá dùn ẹ wò bẹ́ẹ̀ bá wá fẹ́ràn fọ́nrán yìí ẹ dákun ẹ bá ń taari rẹ̀ sẹ́lòmíì èyí ni pé ẹ bá ń share àbí kẹ́ ẹ repost àkó àsìkò yìí.